Àwọn ìròyìn wa ló ń dé sétí ìgbọ́ yín láti ìkànnì Àjùlọ TV. Olúwatúnmiṣe Àkínúsì olóníròyìn yín lónìí. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó súyọ nínú ìròyìn náà. Ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ yìí náà ti ṣe ọ̀rọ̀ tó ń jà ràìnràìn lórí bí wọ́n ti ní wọ́n ṣe ìpàdé ìdákọ́ńkọ́ pẹ̀lú ọmọ ààrẹ ilẹ̀ yìí Ṣèyí Tinubu. Aláàfin tuntun Owóadé mú ìdádúró ráńpẹ́ bá gbogbo àwọn ètùtù lẹ́yìn tó yẹ kó ṣe lójúnà àti lè wọ ìpẹ̀bí látàrí bí ó ti ṣe bẹ́ẹ̀ bí ó ti gba orílẹ̀-èdè Canada lọ. Àwọn dókítà tó ń gba ìmọ̀ kún ìmọ̀ nílùú Àbújá ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́jọ́ mẹ́ta. Nnamdi Kanu rọwọ́ ẹ̀bẹ̀ sí adájọ́ àgbà lẹ́yìn tí ó ń ṣe ẹjọ́ rẹ̀ lọ́wọ́ láti gbé ẹjọ́ ọ̀hún lọ sí apá ìlà oòrùn gúúsù. Láti gbé ẹjọ́ ọ̀hún lọ sí apá ìlà oòrùn gúúsù. Ọkọ lẹ́kan pa ìyàwó rẹ̀ lórí ẹ̀sùn àìṣolóòótọ́. Lágbo ti àwọn amúlùúdùn, gbajúgbajà òṣèré tíátà Yorùbá nílẹ̀ yìí Ibrahim Chatta ti fi léde wípé olórin tàkásùfé nílẹ̀ yìí Davido ó ní ó lọ́lá ju àwọn ìran rẹ̀ lọ lákòókò tá a wà yìí. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn adarí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ yìí ti ṣe ọ̀rọ̀ kan léè tí ó ń jà ràìnràìn pé ìpàdé ìdákọ́ńkọ́ òun ló ń lọ lọ́wọ́ láàrin ẹgbẹ́ náà tóun ti ọmọ ààrẹ ilẹ̀ yìí Ṣèyí Tinubu. Ẹgbẹ́ náà láti ẹnu ẹni tó jẹ́ ààrẹ wọn ìyún Akítẹ̀yẹ Babátúndé ṣe lálàyé wípé ọ̀rọ̀ ọ̀hún ló jẹ́ òfúùtù fẹ́ẹ̀tẹ̀ léyìí tí kò sì rí ibì kankan gbámú látàrí bí àwọn kan ti ń ṣe bẹ́ẹ̀ bí wọ́n ti ń wá ọ̀nà láti lè dá ojú ẹgbẹ́ náà bolẹ̀. Babátúndé túbọ̀ tẹnu mọ́ pé ẹgbẹ́ náà òun ni wọn ò tẹ̀ sí ọ̀dọ̀ òṣèlú kankan bí kò ṣe kí wọ́n wà ní àkóyawọ́ kí wọ́n sì gbátẹ̀lé ẹni lẹ́yìn tí ó bá ń ṣe ìfẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ yìí. Ọ̀rọ̀ yìí òun ló ń wáyé lẹ́yìn ìgbà tí Babátúndé fi àbùkù kan Comrade Jubril Bùtátà lórí bó ti ní ó ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri pé ẹgbẹ́ náà òun náà ṣe ìpàdé ìdákọ́ńkọ́ pẹ̀lú ọ̀gbẹ́ni Ṣèyí Tinubu lójúnà àti lè wọ́ ẹgbẹ́ náà sí inú ẹgbẹ́ lẹ́yìn tí Ṣèyí Tinubu wà. Níbẹ̀ ni ó ti wá ń rọ gbogbo àwọn akẹ́kọ̀ọ́ láti tàkété kọ́sìkọ́ fìlà mọ́wọ́bẹ̀ sí ìròyìn lẹ́yìn tí ó ń lọ káàkiri náà ní bó ti jẹ́ wípé irọ́ lẹ́yìn tí ó jìnnà sí òótọ́ òun ni ìròyìn ọ̀hún. Lẹ́yìn ọjọ́ mẹ́wàá tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé tó ti gbé ọ̀pá àṣẹ tòun ti ìwé ẹ̀rí lé Aláàfin tuntun ní ti ìlú Ọ̀yọ́ lọ́wọ́ ìyún ọba Akeem Owóadé. Ìròyìn sọ di mímọ̀ báyìí pé ọba Akeem Owóadé ló ti mú ìdádúró ráńpẹ́ bá gbogbo ètùtù lẹ́yìn tí ó yẹ kó mọ́ tò lọ́wọ́ látàrí bí ó ti padà lọ sí orílẹ̀-èdè Canada lójúnà àti lè kọ̀wé fipò sílẹ̀ láwọn ibi tó ti ń ṣiṣẹ́. Ẹnìkan lẹ́yìn tí kò fi orúkọ ara rẹ̀ léde ṣe lálàyé pé Aláàfin ló gbọ́dọ̀ parí gbogbo àwọn nǹkan wọ̀nyí kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ gbogbo ètùtù lójúnà àti lè wọ ìpẹ̀bí. Ó ṣe lálàyé pé bó tiẹ̀ tilẹ̀ jẹ́ wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ló sọ pé gbogbo ètò ọ̀hún ni ó bẹ̀rẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́rin. Síbẹ̀ àwọn lẹ́yìn tí wọ́n jẹ́ olúwo tó ń ti àwọn afọbajẹ lẹ́yìn tí wọ́n mọ̀ nípa yíyan Aláàfin tó ń ti ṣíṣe gbogbo ètùtù wọ ìpẹ̀bí ni wọ́n ti fún Aláàfin ní àǹfààní láti padà lọ sí ibi tó ti ń ṣiṣẹ́ kó lè kọ̀wé fipò sílẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ. Ṣebí Aláàfin tuntun Akeem Owóadé
ó ní ó jẹ́ ọ̀gá àgbà pàápàá ní iléeṣẹ́ kan tó ń rí sí iná mọ̀nàmọ́ná ní orílẹ̀-èdè Canada. Ẹ̀wẹ̀, kọmíṣánná fún ìròyìn àti ìtẹ́pẹpẹ ìlú ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Dọ̀tun Oyèládé ti fìdí ẹ̀ múlẹ̀ fún àwọn oníròyìn pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti bọwọ́ lù ú kí wọ́n fi ọjọ́ jíjáwé oyè lé Aláàfin tuntun lórí sí ọjọ́ 4 oṣù kẹrin ọdún tá a wà yìí. Ẹgbẹ́ àwọn dókítà tó ń gba ìmọ̀ kún ìmọ̀ ní ìlú Àbújá ni wọ́n ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì oníkìlọ̀ ọlọ́jọ́ mẹ́ta báyìí lórí bí wọ́n ti ń gbójú àgàn sí àìsan owó oṣù àti àwọn àjẹmọ́nú lẹ́yìn tí ó tọ́ sí ẹgbẹ́ ọ̀hún. Nígbà tí wọ́n sọ̀rọ̀ ní ìlú Àbújá, ẹni tí ó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ náà ti ẹ̀ka ìlú Àbújá, ìyún dókítà George Ebong, ṣe lálàyé pé ìyanṣẹ́lódì ọ̀hún ló wáyé lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta lẹ́yìn tí wọ́n fún ẹni tó jẹ́ mínísítà fún olú ìlú ilẹ̀ yìí Nyesom Wike lójúnà àti bá gbogbo àìní wọn pàdé, lẹ́yìn tó sì ṣe bẹ́ẹ̀ tí ó kọ̀ láti ṣe ohun tí ẹgbẹ́ náà fẹ́. Ebong ṣe lálàyé pé ọ̀pọ̀lọpọ̀ ilé ìwòsàn tó fi mọ́ àwọn dókítà lẹ́yìn tí ó ń ṣiṣẹ́ láwọn ilé ìwòsàn náà ó ní wọ́n ti pàtì bíi ẹni pa aṣọ àkísàtì ní ìlú Àbújá, tòun ti bí àwọn dókítà ọ̀hún bí wọ́n ti ń kígbe tantantan, ṣùgbọ́n tí mínísítà fún olú ìlú ilẹ̀ yìí àti ìjọba àpapọ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kọ fìlà mọ́wọ́bẹ̀ sí ìgbé ẹ̀bẹ̀ wọn. Ebong wá tẹ̀síwájú pé ìyanṣẹ́lódì ọlọ́jọ́ mẹ́ta yìí ó ní láti fi ṣe ìkìlọ̀ tó gbọgbọ́n fún mínísítà fún olú ìlú ilẹ̀ yìí tóun ti ìjọba àpapọ̀ láti lè wá nǹkan ṣe sí àwọn nǹkan tí wọ́n ń béèrè. Bí bẹ́ẹ̀ kọ́, ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ́ ti gbogbo ilé ìwòsàn pa lẹ́yìn ọjọ́ mẹ́ta ìyanṣẹ́lódì yìí. Olórí ẹgbẹ́ IPOB Nnamdi Kanu ti kọ̀ kí adájọ́ Binta Nyako ti ilé-ẹjọ́ gíga tó wà ní ìlú Àbújá ṣe bẹ́ẹ̀ dá ẹjọ́ òun. Kanu òun ló ń pàṣẹ fún àwọn agbẹjọ́rò rẹ̀ láti rí i dájú wípé Nyako ni kò ṣe bẹ́ẹ̀ tí kò dá ẹjọ́ òun bó ti wù kó mọ̀. Ọ̀rọ̀ yìí ló wáyé lẹ́yìn ìgbà tí Binta Nyako tó ṣe bẹ́ẹ̀ tí ó kọ̀ láti gbé ẹjọ́ ọ̀hún fún ẹlòmíì láti dá. Kanu ni ó ti wá rọ àwọn agbẹjọ́rò ọ̀hún pé kí wọ́n lo gbogbo ipá wọn láti rí i dájú wípé ẹjọ́ náà òun ni wọ́n gbé lọ sí ilé ẹjọ́ lẹ́yìn tí ó bá wà ní ìlà oòrùn gúúsù nílẹ̀ yìí. Kí adájọ́ àgbà ti ilé ẹjọ́ gíga ìyún John Tochor kó lè dá ẹjọ́ náà bó ti tọ́ àti bó ti yẹ. Lásìkò tí ẹni tó jẹ́ olórí àwọn agbẹjọ́rò tó ń gba ẹjọ́ Nnamdi Kanu rọ̀ lọ́wọ́ Aloy Ejimakor èyàn ní ọ́fíìsì àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ó ní ó ti ṣe lálàyé pé Kanu ni ó ti kọ̀ jálẹ̀ báyìí kí adájọ́ Binta Nyako kó ṣe bẹ́ẹ̀ kí ó gbé ìdájọ́ nalẹ̀ lórí àwọn ẹ̀sùn tó fi kan òun ọ̀hún. Lábala ìròyìn tó gbẹnu tán, baálé ilé kan tá ń porúkọ rẹ̀ ní Obiozor Nwaka òun ló ṣe bẹ́ẹ̀ tó ti dáná sun àyànú ilé rẹ̀ arábìnrin Chioma Nwaka lẹ́yìn ìgbà tí ó ní òun fura sí i pé ó ń ṣe àìláìṣòótọ́ nínú ìgbéyàwó wọn ọ̀hún. Ìròyìn sọ di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ agbominlójú èèyàn pòròpòrò ọ̀hún ló wáyé ní ìjọba ìbílẹ̀ Anjikoka ní ìpínlẹ̀ Anambra níbi tí Obiozor tó ti ṣe bẹ́ẹ̀ tí ó ti ń nàka àbùkù sí àyànú ilé rẹ̀ tó sì ń fi ẹ̀sùn kan ní kíkankíkan pé ó ń fọ̀bẹ ẹ̀yìn jẹ òun níṣu. Àwọn tí ọ̀rọ̀ ọ̀hún tó ṣojú wọn kò ró ṣe lálàyé pé gbogbo ìgbà tí wàhálà ọ̀hún tí ó fi ń ṣẹlẹ̀ lọ́wọ́ ṣe lálàyé pé gbogbo ìgbà tí rògbòdìyàn náà tó fi ń lọ lọ́wọ́ ó ní arábìnrin Chioma Nwaka ni ó fi ń pariwo tantan pé òun ò mọ́wọ́ bẹ́ẹ̀ ni òun ò mẹ́sẹ̀ lórí ẹ̀sùn tí wọ́n fi kan òun ọ̀hún.
wọ́n ní ṣùgbọ́n kí wọ́n tó ṣẹ́jú pẹ́ ṣe ni Obiozor ni ó lọ gbé epo bẹntiró tó sì ṣe bẹ́ẹ̀ tí ó dà sí ìyàwó rẹ̀ lára tó dáná sun tó fi jóná gbúgbú. Obiozor wọn náà ni ó padà gbéra rẹ̀ lọ sí iléeṣẹ́ ọlọ́pàá Abangana lẹ́yìn tí ó wà ní ìpínlẹ̀ ọ̀hún níbi tí ó ti lọ fara rẹ̀ lé àwọn ọlọ́pàá lọ́wọ́ lẹ́yìn ìgbà tí ó hu ìwà láabi náà tán. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra SP Tochukwu Ikenga ni òun náà ṣe bẹ́ẹ̀ tí ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì ní ọmọkùnrin ọ̀hún ó ní ó ti wà ní àkóló àwọn ọlọ́pàá báyìí níbi tí wọ́n ti máa ṣe gbogbo ìwádìí léyìí tí ó gbọ̀ngbọ́n kó tó di pé wọ́n taari rẹ̀ lọ sí ẹ̀ka tí ó ń rí sí àwọn tí wọ́n bá pààyàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Lágbo ti àwọn amúlùúdùn, gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá nílẹ̀ yìí Ibrahim Chatta ni ó ti fọ̀rọ̀ léde ní orí òpó ayélujára pé olórin tàkásùfé ilẹ̀ yìí Davido ló ṣọlọ́lá ju bàbá rẹ̀ lọ ìyún Adédèjì Adélékè. Chatta ni ó ń sọ̀rọ̀ yìí nígbà tí ó ń gba àwọn ọ̀dọ́ wẹrẹ ní ìyànjú láti yéé fi ojú kéré àwọn tí wọ́n bá wà ní ipò àgbà ní bó ti jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó wà ní ipò àgbà ọ̀hún ni wọ́n jẹ́ ọ̀dọ́ jọjọ tí wọ́n sì ní ipò ní ọlá ju àwọn tó bí wọn lọ. Chatta náà ó ní ó tẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀ níbi ó ti ṣe lálàyé pé ó tiẹ̀ tilẹ̀ jẹ́ wípé ọlọ́lá ni bàbá Davido síbẹ̀ Davido ni ó gbé gbogbo ìgbésẹ̀ láti rí dájú wípé òun la ipa rere jáde ní àwùjọ léyìí tí ó bá bára rẹ̀. Chatta wọn ni ó wá ṣe bẹ́ẹ̀ tí ó wá ń rọ àwọn ọ̀dọ́ láti rí dájú wípé gbogbo àwùjọ léyìí tí wọ́n bá wà ni wọ́n ti mú ipa rere kan àbí míì jáde léyìí tí yóò lè jẹ́ kí orúkọ tiwọn náà wà nínú ìwé mọ́nìgbàgbé sí rere ní ibikíbi tí wọ́n bá wà. Àwọn ìròyìn wa kò ní jù báyìí lọ níkànnì Àjùlọ TV. Olúwatúnṣe Akínúsì olóka ìròyìn òní sétí ìgbọ́.